ẹ̀gbọ́n ta ló jura wọn lọ nínú Atawewe àti Remi Aluko. Remi Aluko mà ti sọ̀rọ̀ ẹ wò ó lágbára o, kí ló sọ gangan? Ìgbà wo ló sọ wípé Atawewe bẹ̀rẹ̀? Ta ló sọ pé ó jura wọn lọ nínú òun àti Atawewe? Kí ló sọ pé òun ṣe ń gọ tó fi jẹ́ wípé bí ọ̀kan bá gbọ́n jù òun lọ kò tún wá lè gọ tóun? Ẹ wò nǹkan bẹnu fọ́nrán yìí o. Kí ni Remi Aluko sọ sí àwọn ìbéèrè tí wọ́n jù sí nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹni tó jura wọn lọ nínú iṣẹ́ orin Fuji? Rí irú àwọn ọ̀rọ̀ báyìí ló máa ń kọ̀ sí gbọ́nmi sí omi òtó tó sì ti kọ̀ sí gbọ́nmi sí omi òtó láàrin àwọn olórin kan. Ṣùgbọ́n ní báyìí ṣé ó fa gbọ́nmi sí omi òtó láàrin Remi Aluko àti Atawewe? Remi Aluko ó sọ bọ́rọ̀ ṣe rí nínú fọ́nrán yìí o, ẹ já gbọ́. Ọ̀gá ni wẹ́wẹ́ jẹ́ sí Remi. Anybody ló mọjọ́ tí mọ́mí ẹ bí téèyàn bá gbọ́n jù mí lọ kò tún lè gọ̀ jù mí lọ. Èpè láìfù kan jáde gbà kan àpò ṣe lórúkọ láìfù yẹn. Olójú ẹ tó mọ̀. Atawewe àti àjẹ́ lálọ́jọ́ ṣe láìfù yẹn lọ́dún yẹn lọ́hùn ní mo ṣe ní pápó ẹlẹ́jà. Bọ̀ mo fẹ́ mọ̀ bóyá relationship àjẹ́là àti Atawewe bí ó ṣe dánmọ́rán because àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ gbòòrò tá a wà tá a máa ń gbọ́ pé ọ̀gá ni wẹ́wẹ́ jẹ́ sí Remi. Àwọn kan dẹ̀ ní irọ́ Remi ti wà kí wẹ́wẹ́ tó wà, so nǹkan ti fẹ́ gbọ́ nìyẹn. ẹ rọ́ǹgì bì kan bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ question yín kí kọ́kọ́ correct ibẹ̀ náà. Láìfù yẹn kò ń ṣe pápá ẹlẹ́jà láti ṣe, inú Stadium Hotel láti ṣe níyẹ̀ yẹn lọ. Ìjọ yẹn jẹ́ sí ìjọ Tuesday or Monday. Tuesday babalóye máa ń play ní inú Stadium Hotel gbà yẹn, so èmi náà máa ń play ní Canary níyẹ̀ yẹn gbà yẹn. So bí mo ṣe ń bọ̀ láti show ní Canary táwa ti ṣe tán, so mo mọ̀ pé ojú ẹlẹ́gba sí Stadium Hotel àrẹ́sẹ̀ pa ni, so mo kàn gbọ́n pé babalóye ṣì ń play lọ́wọ́ ń bẹ̀, and babalóye jẹ́ èèyàn kan tó yẹ pé ọ̀gá mi ni máa pè é. Tó bá jọ pé èèyàn kan rò pé mo downgrade ara mi, mi downgrade ara mi, ọ̀gá mi ni máa pè, because he has been there in this nínú industry before me. Wọ́n ti mọ̀ wọ́n kémi tó wá kọ́ tó wá mọ èmi náà, kémi náà tó wà limelight, so ọ̀gá mi ni wọ́n. Ṣé ní ọjọ́ orí nǹkan méjì la gbọ́dọ̀ máa bára wa jiyàn fún nínú ayé yìí, ọjọ́ orí àti bank account. Èmi ni mo mọjọ́ tí mọ́mì mi bí mi, anybody ló mọjọ́ tí mọ́mì ẹ bí. dé láti gbàdí Fuji ti bẹ̀rẹ̀ tó ti ń ṣe gbàsgbò, tó ti ń bára wọn gà, tó ti ń wọnú ra wọn. Mo jù ẹ lọ olówó tó mi, mo kọ́lé 10, mo kọ́lé 20. wáyé tó yẹ pé ìwọ Remi Aluko yóò kí ń dá sí i. Ṣé mo pé ìlú tí mo ti wá ìlú àgọ́ ni, so mo rìn dín gan, so mo dẹ̀ believe pé téèyàn bá gbọ́n jù mí lọ kò tún lè gọ̀ jù mí lọ láéláé, so ibi àgọ́. a gbọ́ díẹ̀ lára nǹkan táwọn èèyàn sọ nígbà tí wọ́n gbọ́ bí Remi Aluko ṣe dáhùn sọ̀rọ̀ ẹni tó jura wọn lọ nínú iṣẹ́ orin, ìpè Atawewe ni, tó sì sọ ìpè Atawewe ni. Olúṣọlá Ben ó ní very good response. Olóore Ọlábọ̀dé ó ní God will continue to bless you. Èèyàn kan ní very humble and knowledgeable Igwe one, you remain Olúfìmọ̀ forever and ever. Agboola Ọlásùnkànmí. Àwọn èèyàn gbé sàndákátà fún un lóríṣiríṣi nítorí pé ó yà wọ́n lẹ́nu àti pé ó jẹ́ ohun tó jọ wọ́n lójú, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n rí pé argument tí ò necessary ló máa ń wáyé láàrin ẹni tó jura wọn lọ láàrin àwọn olórin gbà míì. Owó ní kókó ní Remi Aluko 100%. Dádúró Elégbè ó ní God bless you bàbá. Àwọn èèyàn sọ oríṣiríṣi ń bí tó fi inú wọn dùn, tó fi ń dúpẹ́. Raimi Suliat ní Remi is a great father. Ọ̀rọ̀ ńlá nìyẹn o. Azeez Bello ó ní may you live long and never fail. Stone Cold Ọlátẹ́jú ní more blessings to you Remi Aluko. Babatunde ó ní good talk. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń fi icon ìfẹ́ ni wọ́n fi ń hàn sí pé tẹ́yọ́ bá jẹ́ pé irú èèyàn bẹ̀rẹ̀ Remi Aluko yìí pọ̀ lágboolé Fuji kò mà ní máa síjà o, nítorí pé oníkálukú á ti mọ ẹni tó jù lọ. Alabi Slow ní Remi you are a good man, you are not like Paso. Èwo lẹ́ni yìí tún sọ yìí, ó lágbára o. Wale Glory, God bless you Remi, you say the truth. Jẹ́jẹ́ lówó ó ní more wisdom.
Very good of you. Remi Aluko, you live long. Rashida Tutubu, òun náà ganu sí àwọn comment section bẹ́ẹ̀ yẹn. Abijọ Goriola Adeniyi Onigwe, Baba Bọ́sẹ̀, Mr Wiseman, Fasasi Ibrahim ní Baba Bọ́sẹ̀, more knowledge sir. Ẹ wo àwọn èèyàn gbé sàǹdákátà fún olórin yìí Remi Aluko tí ó gbà fọ́gá ẹ̀, ọlọ́run sì ń gbóhùn náà ga, ọlọ́run ò sì jẹ́ kóhùn náà jábọ́. Ẹ rí pé ó dá mi lójú pé tí olórin Atawewe náà bá gbọ́rù nǹkan báyìí inú ẹ̀ á dùn pé ẹni yìí ó fọ̀wọ̀ tẹ́ni tó yẹ kó fọ̀wọ̀ fún. Àwọn tó wá ń bọ̀ lẹ́yìn Remi Aluko tó jẹ́ pé Remi Aluko ṣáájú wọn jáde, ó yẹ káwọn náà fi ọ̀wọ̀ fún wọn. Kò yẹ kó máa síjà kí Fuji industry kó lè máa tẹ̀síwájú. Ẹ̀yin èèyàn wa abẹ́ẹ̀rí báyìí, kí lè ro tiyín náà, kí lẹ́yìn náà rò nípa ìdáhùn tí Remi Aluko tó fi sílẹ̀ fún ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹni tó jura wọn lọ, nípa ọ̀rọ̀ iṣẹ́ orin Fuji, Atawewe àbí Remi Aluko. Remi Aluko sì ti dáhùn. Ẹ̀yin èèyàn wa kí lè ro tiyín, ẹ̀yin náà fi èrò tiyín sí comment section. Remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà, ìpè WhatsApp number page.